ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé gbogbo igbe ẹyẹ kọ́ ní ń ba olókùnrùn lẹ́rù bí kò òwe ò bá tí ì ké ìrètí púpọ̀ ń bẹ fún ẹni tó dùbúlẹ̀ àìsàn wọ́n wí fún ẹ pé igbó ni nìwọ náà bá ju àdálẹ̀ pọ̀ ẹ̀ ó yí padà kúrò lẹ́nu ọ̀nà àlá rẹ̀ láì tiẹ̀ gbìyànjú láti ṣán igbó ọ̀hún wò díẹ̀ bóyá igbó dídí ni àbí ọ̀nà tóóró kan sì lè wà ńbẹ̀ àbámọ̀ ńlá ló máa jẹ́ fún ẹ nígbà tó o bá padà rí àwọn tí wọ́n ní akíkanjú tí wọ́n ń gba ojú ọ̀nà kan oṣù ọ̀hún já sí ibi àṣeyọrí wọn ó ṣeé ṣe kó o má lè foríjì ara rẹ láéláé nítorí náà má jẹ́ kí ẹnikẹ́ni ó dẹ́rù bà ẹ́ ojú àwo làwo fi ń gbọ̀bẹ̀ àti pé lágbájá ṣe é láṣetì ìyẹn ò pé kí ìwọ ó má ṣe é láṣeyọrí Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe àmín.